this one that I'm saying kò ń ṣe pé bóyá mo kó ẹ̀jẹ̀ Wunmi mi ò kó ẹ̀jẹ̀ bọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú camp yín lọ́wọ́lọ́wọ́ ni pé they are against you ẹ̀yin tí bàbá ó ti kọ́ ni mo ti ń fún yín yẹn o wọ́n ti wà against Wunmi wọ́n kàn disguise ni ó ti kọ́ ni mo ń fẹ́yìn tí bàbá yẹn they are not with Wunmi any longer but they are disguising. Gbogbo àwọn tí Wunmi ìyá Mohbad jẹ́yàn kan tó gbọ́dọ̀ kọlù ó rí bó ṣe wọ́ ìyá Mohbad tuurutu lórí ìkànnì ó rí bó ṣe wọ́ tuurutu lórí ìkànnì yìí ó wá bọ́ta ó wá sọ pé me and my mother-in-law is not fighting ẹ ń jà jù Wunmi ìwọ àti yọkọ ẹ ń jà jù ẹ ń jà pa. Ilé tó pe nọ́mbà yọkọ ẹ Monday tí ó gbé kó tó jẹ́ King White ló ṣe pé you called her number she didn't pick up your fucking call. She was the first person you called and she didn't pick up your call because you are irrelevant to her. It was when she didn't pick up your call you now call King White, the same King White that you guys are dragging right now. Okay, mi fẹ́ gbẹ́nu sọ̀rọ̀ yín tẹ́lẹ̀ but mo feel pé kí n ṣàlàyé ibi tí King White ò lè ṣàlàyé dé èmi á ṣàlàyé débẹ̀ bóhùn yín kẹ́ tí wá lọ gbé King White wá kẹ́ ní kí King White tún wá ṣe disclaimer ṣe rí ìtẹ́mi sọ lọ́wọ́ ìhárọ̀ tí rọ̀ mọ́ any other disclaimer after this show is a counterfeit torí mo mọ̀ kẹ́ tí ń bẹ máa yẹn lọ́wọ́ ẹ ti wà nù DM ẹ ti wà lórí fóònù kọ́ yìí náà ni kọ́ yìí ni fóònù máa yẹn máa gbóná náà máa pè lọ́pẹ̀ bọ̀ ìwọ àti yọkọ ẹ ń jà jù you are now saying me and my mother-in-law we are not fighting I love her she love Liam ṣé màmá sọ fún ẹ pé àwọn ò love Liam ni ṣé màmá sọ fún ẹ pé àwọn ò love ẹni àgùntàn sọ pé òun ò bá kò bọ́mọ àgùntàn màmá ò sọ pé òun ò bọ ewúrẹ́ ṣe ewúrẹ́ tiẹ̀ ló sọ pé ìyá tòun yàtọ̀ ó yà wọn òbí dúdú àgùntàn ya ọkọ ẹ wọn láwọn ò bá ewúrẹ́ ẹ ṣe ewúrẹ́ tiẹ̀ ló sọ pé ìyá òun òbí dúdú pé òun ò bá àgùntàn màmá ṣe. So you don't need to come out here. Ewúrẹ́ ló ní ìyá òun òbí dúdú. Ewúrẹ́ Wunmi ló ní ìyá òun òbí dúdú. You don't need to come out here and patronize us like you and your mother-in-law are together. You don't need to come and tell us that. Àwọn tí ó mọ̀ ẹ́ àwọn yẹn ló máa sọ yẹn fún. Super mom, I'm good. Good afternoon, ma. Àwọn tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ló máa sọ yẹn fún. Ẹ lè ní kí màmá má bá mi sọ̀rọ̀ mi ò kí ẹ̀ àmọ́ antenna mi sẹ́ lókè lókè àní lókè lókè l'antenna mi wà o. Sister Bukky Jesse wọ́n bá ní ká ṣe antenna competition antenna tèmi ó gbóná ju antenna yín lọ èyí tẹ́ fẹ́ screen record ẹ lọ screen record fún wọn kẹ́ play fún wọn antenna tèmi ó gbóná ju antenna Sister Bukky lọ anywhere mo ti lè sọ. Be wise and good. Antenna mi ó gbóná ju antenna Sister Bukky lọ. Antenna mi máa ń gbé wá straight ni kò ń decode fún mi. Wọ́n máa ṣàlàyé ẹ̀ fún mi. Mo fẹ́ sọ fún yín lẹ́nu láti ìgbà wo ni mo ti bá màmá sọ̀rọ̀ náà tí mo ti bá màmá sọ̀rọ̀ láti last week mi bá wọn sọ̀rọ̀. I was supposed to respond some things. I didn't respond to them. But antenna mi ó ń deliver fún mi steady ni. Ẹni màmá ló ń bá mi sọ̀rọ̀. Ẹni lágbájá ló ń bá mi sọ̀rọ̀. Ibi ẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀. So you don't need to come out here and tell us. They were in good times. Why would you even, how
how come tó jẹ́ kí ọ̀rọ̀ yẹn débẹ̀ débi pé o wá need láti mọ̀ wá máa ṣàlàyé fún wa. If you had done the right thing, there will not be a need for ṣàlàyé. Ẹ̀yin tèmi àbí kí lẹ ní mo sọ. Yeah, 5G antenna ni o. Kí lẹ ní mo sọ ẹ̀yin tèmi. If you have done the needful, kó dúró lórí àdéhùn, kó dúró tì ìyá yẹn. O ní need láti wá máa lọ from life to life láti máa ṣàlàyé pé ìwà àti ìyá ọkọ ẹ wà in good times. Olórí burúkú, you say God will have mercy on you if you want. Are you God? Let him do his mercy by himself. Tó bá jẹ́ o ṣe nǹkan tó yẹ kó ṣe. Tó bá yẹ kó ṣe nǹkan tó yẹ kó ṣe. There will not be a need for ṣàlàyé. There won't be a need for ṣàlàyé. Gbogbo ẹni tó bá ti wá bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀, just because Mama Mo was saying má fojú everybody Ṣàbí Adérajà, everybody tó máa ṣe ẹ́ lànà tó máa bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ gbogbo wọn ni wọ́n máa ti sọdọ̀tá ẹ̀tàn yìí wọ́n dẹ̀ láwọn ń jà fún ẹ. Gbogbo àwọn tó máa dúró tì ẹ́ Yorùbá ní tó máa dúró fún ẹ sàmì. Gbogbo àwọn tó yẹ kó dúró fún ẹ sàmì. Ẹjọ́ ẹnu ẹni ìjókòó tádé máa bínú. Gbogbo àwọn tó yẹ kó dúró fún ẹ sàmì. Gbogbo wọn mà lọ ti lé kúrò lẹ́yìn ẹ̀ yìí. Gbogbo wọn mà lọ ti sọ di ọ̀tá ẹ̀ yìí. Àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ̀dẹ̀ ń tọra yín, ipa ń para ẹ̀, ó lóun pajá. Ipa ń para ẹ̀, ó lóun pajá. Ó dùn mí pé tọ́rọ̀ yìí bá fì lọ wájú tó fì lọ sẹ́yìn, gbogbo àwọn eléyìí ò ní dúró. Gbogbo àwọn TikTok warrior yìí wọn ò ní dúró ẹ̀. Gbogbo wọn ò ní dúró nígbà tó bá délẹ̀. King White, you are an adult. Whatever decision that you choose to take, I support it. Torí pẹ̀lójú lẹ́ni pẹ̀lójú lọ́la tójú yóò bá fọ́ ràbọ̀ràbọ̀ ló máa kù. Baálé ilé nìyí ẹ gbéyàwó sílé. Ìyàwó yín gan gbìyànjú ká kíyàwó yín kú iṣẹ́ ká gbé dànsákì fún ìyàwó yín. Obìnrin wo ló lè gbàwó ẹ̀? Ọkọ mi ń jáde ó ń defend ẹ left and right just because ọkọ mi sọ fún ẹ pé ọ̀nà tó ń tọ̀ yóò tọ́. Pé ẹ̀gbọ́n ẹ̀ kọ́ ló máa wá bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí jẹ́ kó yanjú, jẹ́ kó ṣe gbá, jẹ́ kó ṣàwo. Ọlọ́run rí mi pé mi ìran King White ń ṣẹ́. But just because he is a peacemaker, wọ́n advocate fún nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó mú fóònù ẹ̀ ó ṣá wọn blocking. Ìyàwó wọn ò dẹ̀ bínú náà. Ìyàwó wọn tún ṣì ń support wọn láti máa defend ẹ̀. Ṣé gbogbo nǹkan ló gbọ́dọ̀ go your own way ni? Ẹ̀yin apọkọjáyé. Ṣé gbogbo nǹkan gbọ́dọ̀ go your own way ni? Ìyá Mohbad will dance to your tune at some point. Ẹ drag woman yẹn. What is it?
It's finished now. Oh yeah, I've not seen your bottle. Oh yeah, pick your bottle. See your bottle there. It's not finished. Yeah, drink water, drink water. Mama, where is your own bottle? Yeah, go get your bottle. Go. No. Oh, I'm scared. What do you mean you are scared? Go and bring your bottle. Let me fill it up for you. Yeah, you guys need to drink water. Just because at some point Emi Gomu reverse. But no, I can't continue this way. Drag me. Mama Mohbad was trying to talk sense into you. Wàá gbọ́ ẹjọ́ wọn, wàá lọ máa rò fún Tèmi. Mama, kiss. Tèmi mi tí rẹ kó ṣe disclaimer àbó ti ṣe mi ò rí ni. Kó ṣe disclaimer pé ya Mohbad ò gbé ẹ ṣépè lórí fóònù. Mi tí rẹ kó ṣe disclaimer. Nígbà tí ya Mohbad fún ẹ lépè tó ń wọ́n ẹ lépè gidi lórí fóònù. Ṣé o mọ̀ wọ́n ẹ̀bẹ̀ pé àmàmà ẹ má bínú kò ń ṣe bó ṣe rí nìyẹn kò ń ṣe bó ṣe rí nìyẹn. Nígbà tí ya yẹn fún ẹ lépè gidi. Platform 31 drag máa yẹn lọ́jọ́ tèmi máa yẹn ló ní ìbẹ̀rẹ̀. He is the foundation of that platform. The same platform tẹ́ fi ń drag máa yẹn lọ́jọ́ tèmi. Máa yẹn, yeah, she's always setting people up to drag him. Wàá set wọn up for dragging, wàá wá dákẹ́ wàá mórí mu. Wàá wá ní káwọn ọmọ ẹrú. Àwọn ẹrú nation tó build jọ. Nígbà tí King bẹ̀rẹ̀ platform yẹn, nǹkan tí King fi bẹ̀rẹ̀ platform yẹn kọ́ nìyẹn. Ó wá sọ di platform àwọn ọmọ ẹrú, àwọn aṣẹ́wó Germany, àwọn aṣẹ́wó Canada, àwọn aṣànà worldwide. Ó ṣàwọn jọ. No, you've eaten 3 now. That's enough. Over more control, you know. You've eaten 2 already, that's enough. Show the nije mi lọ́la. Ó ṣàwọn jọ. Èròjà wèrè ti pé. Ẹ má sínwí. Ẹ mú lórí burúkú ẹ kó gbogbo wọn jọ. Èròjà wèrè ti pé. Kí lẹ tún wá? Ẹ ra ṣànà. Ẹ rí president àwọn olóṣó. Ẹ rí àdùfẹ́ àbí kí lorúkọ wèrè tó máa ń bú èbú yẹn. Stop. No, stop. Àyànfẹ́ àyànkú àti ẹ̀mọ́bí tó lórí burúkú lọ kú sí. Ṣé èmi kọ́ ni mo rán sógun pa o? Pé àwọn ọmọdé tọ̀ ló rán lóògbé. Ó kó gbogbo wọn jọ. Èròjà wèrè ti pé. Èròjà abẹ́fẹ́kù abẹ́kẹ́ oní fringe wig sọnù. Wọ́n la bẹ̀ ayọ̀kú kan wà tó ń jẹ́ ayọ̀kú. Èròjà olóṣó ti pé. Nǹkan tó dẹ̀ fà tẹ́ fi ráyànkú, wọ́n ti fáyànkú ní petition. Lẹ́ẹ̀ṣẹ́ra tí bá sọ pé bó la yànkú lọ mi kàn fẹ́ sọ̀rọ̀ ni. Ayànkú mo mọ bí tó wà. Petition tó fún ẹ, òun ló pa ẹ́ lẹ́nu mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Mo mọ bí tó wà. Torí petition tó gbà ló ṣì jókòó jẹ́. Tó bá bí ẹ̀dá ẹni tó ní kó má dárúkọ yẹn, tó bá bí ẹ̀dá drag ẹni yẹn. Ẹni tó ní kó má dárúkọ àyànkú tí wọ́n bá bí yálà ìyá ẹ̀dá drag ẹni yẹn. Ẹ kì í rántí ibi tẹ́ ti jọ bẹ̀rẹ̀. Ẹ kì í rántí. Ọlọ́ King White ò jọ mí lójú. King White wife. Owó ẹ̀ ò tẹ́ ẹ lọ́wọ́ rí àbí? Owó ìyàwó wọn ò tẹ́ ẹ lọ́wọ́ rí. Good evening, Sister Yemi Stores. Kò tẹ́ ẹ lọ́wọ́ rí. Oore pẹ́, aṣiwèrè gbàgbé. Èèyàn tó jẹ́ pé ó lè ya ìyálà ìyá gbogbo yín pa. Òun lẹ́yìn drag. Àbí bẹ́ẹ̀ kọ́? Yeah, there is holiday today. Èèyàn tó lè rà yín pa láìmọye ìgbà. Yeah, is on holiday today. Òun lẹ́ ń drag. Ẹ continue láti drag ẹ. King lọ́mọ̀ tán wá bá yín sọ. It's like pé wọ́n ń pẹ̀tù sí yín nú just because of the good that's done.
Oh, good evening, ma. He's not supposed to come out and warn you. Nígbà tó sọ fún àyànfẹ́ kó gbẹ́nu ẹ̀ dákẹ́, ṣé kò gbẹ́nu dákẹ́? Tán go the route tó yẹ kán grow. Tán ní kó gbẹ́nu dákẹ́, ṣáyànfẹ́ ò gbẹ́nu dákẹ́. King White, the next person tí mo fẹ́ kẹ́ cut off òun ni òòṣà. King White, ẹ cut òòṣà off. Kò sóhun rere kan tó fẹ́ jáde lórí Sodom àti Gòmórà òòṣà lọ́dọ̀ yín. Ẹ cut ẹ̀ off. Ẹ cut òòṣà off. Ẹ ń bẹ èèyàn ní kọ̀rọ̀. Ẹ ń drag ẹ̀ ní gbangba. Òòṣà, even though you are not dragging Ìyá Mohbad. Òòṣà, even though you are not dragging Ìyá Mohbad. Abẹ́fẹ́ is your friend now. Wọ́n drag Ìyá Mohbad lórí platform Abẹ́fẹ́. Ṣó lórí burúkú ni ẹni òòṣà, ṣó fẹ́ máa disguise fún wa ni. Òòṣà ó wà lára àwọn tó ṣe settlement now. Ṣé torí stray bullet tó ti báyìí? Ó wà lára àwọn tó ń ṣe settlement ní kọ̀kọ̀. Bọ́ Abẹ́fẹ́ tó máa ń lọ sórí issue ẹ̀ time to time, Abẹ́fẹ́ ọ̀rẹ́ tiẹ̀ wọ́n ń drag Ìyá Mohbad lórí platform ẹ̀. Irú settlement wo ló wá ń ṣe ní kọ̀kọ̀? Irú settlement wo ló ń ṣe kọ́? Níbi táwọn people ya olórí burúkú dé, wọ́n á máa bẹ̀bẹ̀ ní kọ̀rọ̀, wọ́n á dẹ̀ máa drag níta gbangba. Ọ̀rẹ́ ẹ lòòṣà, ọ̀rẹ́ ẹ làbẹ̀fẹ́ 5 and 6 ẹni Abẹ́fẹ́. Èmi ò mọ ohun tó ń bẹ̀fẹ́ lára olórí gọbú ààrẹ. Ṣé ẹ mọ orin kan báyìí tó sọ pé uzọ̀bú zọ̀bú ẹ̀yìn bà ẹ̀yìn, orí gọbú gọbú ẹ̀yìn bà ẹ̀yìn, orí Abẹ́fẹ́ gọbú gọbú ẹ̀yìn bà ẹ̀yìn, orí gọbú gọbú ẹ̀yìn bà ẹ̀yìn, orí Abẹ́fẹ́ gọbú gọbú ẹ̀yìn bà ẹ̀yìn, orí gọbú gọbú ẹ̀yìn bà ẹ̀yìn. Bórí Abẹ́fẹ́ ṣe rí nìyẹn. Olórí gọbú òun lórí Abẹ́fẹ́. Ẹ̀yin ẹni kó ṣí wíìgì yẹn kúrò, kó ṣe dídì tàbí kó ṣe natural look. Kí look ẹ̀? Mi ìkún powder o, olórí burúkú bí fẹ́ẹ̀sì tó máa ná ń kó powder wá ṣò. Òun rè, no powder. Òun rè, ṣé ti rí? Kò sí powder kankan. Délé dùà, ọpọ́n ọ̀fà, àtẹ̀fáwẹ̀lì, òun ló wà níwájú Abẹ́fẹ́. Ó lọ́pọ́n ọ̀fà, ó tún látẹ̀fáwẹ̀lì níwájú orí. Yọ wíìgì ẹ kó o show natural look ẹ. This is my natural look. Mo lè yọ earring gan. Ṣé ti rí mi without earring? Yálà yáyín, look at me. Without my earring, look at me still. It's not your own Abẹ́fẹ́ o. Abẹ́fẹ́ Wunmi camp ni o. Look at me. No earring, nothing. This is my natural look. Abẹ́fẹ́, your fringe wig yẹn dànù. Kó wá go natural. Ká wá wo orí ẹ̀ bó ṣe gọbú sí. They are using your platform to drag Ìyá Mohbad. Whereas Òòṣà is your friend. And the same Òòṣà is soliciting for peace with Ìyá Mohbad codedly. You can call Ìyá Mohbad, you can call anybody. Ṣé antenna mi yẹn sẹ́? Kíkú má pa antenna mi o. Kàrùn má ṣe antenna mi o. Kíkú má pa antenna mi o. Kátẹ́gùn má ṣe gbé antenna mi lọ o. Kìjì má já antenna mi o. Torí antenna tẹ́ ẹ rí yẹn ó ń gbé mi débẹ̀ o.
kíkú má pa antenna mi o, kàrùn má pa antenna mi o, kìjì má já antenna mi o, káfẹ́fẹ́ má ṣe gbé antenna mi lọ o, torí antenna tẹ́ ẹ rí yẹn ó ń gbé mi débẹ̀ o. Àní antenna mi àti sista Bukky Jesse mi mọ̀ ètò ṣàprápá jù nínú wa ó ṣọ́ pé tèmi ṣàprápá business. You still have the time to meddle in someone else's business. You are still meddling into that family's business. O jókòó kó o mójútó ọkọ ọmọ ẹ tó wá kí ọmọ ẹ tó bá jẹ́ ó máa ṣe tatatata tó jẹ́ pé ó máa fúnra wọn lóyún kọ́mọ ẹ tó padà tó máa kí ìwọ náà kó ìwọ ọmọ tó máa sọ ẹ tí ìwọ náà máa di grandma torí o ti di grandma láì di grandma. Ẹnu yẹn ṣe ṣọ́ọ̀bù síwájú bí ẹnu asín náà church rat ẹnu ọ̀pọ̀ yẹn ṣe ṣú síwájú bí ẹnu asín láti mo rí picture mo ní asín yájú leléyìí o asín yájú òun lẹnu ẹnu bọ̀bọ̀ yẹn ó yá ṣàǹjẹ ó yẹ ṣára yín jẹ ẹ̀yin bíbọ̀ ẹ ṣọ́ra yín o ó yẹ ṣára yín jẹ you may kiss your bride àbí bẹ́ẹ̀ nu asín àbí bẹ́ẹ̀ nu asín. Jésù Olúwa wa ẹ̀yin commentators ẹ̀yin lẹ máa ń dá wàhálà lẹ̀. I wasn't going to that side lẹ́yìn lẹ drag mi lọ síbẹ̀ yẹn ẹnu yẹn ṣe lẹ́nu gbà mo rí mo ní I didn't say they are not cute o SBA Ventures mind your business I didn't say that mo ní ẹnu ẹ dàbẹ̀ ẹnu asín of course they are cute together now àmọ́ ẹnu kan dàbẹ̀ ẹnu asín lọ́ba ló yẹ ṣára yín jáṣá. Ẹnu mi ò ṣe dáadáa torí ẹnu tèmi pẹlẹbẹ ṣe rẹ ẹnu tí ẹyẹn àfi bẹ́ẹ̀ ẹnu asín ẹ̀yin ò rí pé nínú fídíò yẹn Ìyábọ̀ ti yọ tán ó ti yọ tán mọ́nú gáùn tó wọ̀ ó ti di grandma láì di grandma ẹ̀yin ò rí pé àǹtí Ìyábọ̀ ti di grandma láì ti di grandma. O ṣe o yẹ kó rú ọkọ mi dàbò rí ọpọlọ o ṣe mo fẹ́ bẹ́ẹ̀ ọpọlọ àtàsín ọkọ tèmi ọpọlọ ẹnu tí yín bẹnu asín ṣú ẹnu ṣú. Bẹ́ẹ̀ni tí ń ṣe rí nìyẹn. Ọkọ tèmi dàbí ìjàpá mo gbọ́ ọkọ tẹ́yìn mú wálé ẹ kò lè dúró lẹ́gbẹ̀ẹ́ ọpọlọ àwa o torí pé lẹ́nu asín lẹ lọ mú wálé ọkọ tẹ́yìn mú wálé kò lè dúró lẹ́gbẹ̀ẹ́ ọpọlọ èmi o torí pé lẹ́nu asín lẹ́yìn lọ mú wálé. Ẹ jẹ́ ká jọ bú ọkọ ara wa ṣe bẹ́ẹ̀ ilẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ tèmi ẹ̀yin lọ́mọ yóò tí mo kọ́kọ́ rí picture ẹ̀ báyìí mo ní asín yájú lélẹ́yìí o ṣé ẹ̀wọ̀n ké ẹ mọ irú ìbínú téèyàn máa bí téèyàn ṣe. Tí bọ̀bọ̀ yẹn bá lọ bínú wíṣà bí tiẹ̀ ṣe máa rí nìyẹn tẹ́yìn bá fẹ́ bínú tí mo fẹ́ ṣu ẹnu pọ̀ bí ṣúkùdì ní bá fẹ́ bínú kí n ṣu ẹnu pọ̀ bẹ́ẹ̀ ni ṣúkùdì máa ṣá
àbí tàbí kẹ́ bá fẹ́ bínú tó fẹ́ ṣẹnu bẹ́ẹ̀ ní ṣúkùdì ẹ̀ṣọ́ pọ̀tọ́kọ tó mú wálé bá fẹ́ ṣẹnu padà àìbínú ẹ̀ gan èmi ìyàwó jàpá èmi re èèyàn èmi rẹ̀ ń ké sí èmi re ìyàwó jàpá kí dẹ̀ ṣe kí dẹ̀ tún kú ìyàwó jàpá rẹ̀ mí ẹ̀ ṣe kí dẹ̀ tún kú lẹ́yìn yẹn kí ẹ̀ tún máa wí tá a sín bá ń bínú gan àmọ́ tá a sín bá ń rẹ́rìn àmọ́ torí a sì ń bínú a sì ò bínú bẹ́ẹ̀nu ẹ̀ ṣe máa ń wà nù ṣúkùdì. A sì ń bínú a sì ò bínú always ṣúkùdì. Ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ó ti wá kí wa Nàìjíríà ẹ jẹ́ ká fún lórúkọ wa ẹ jẹ́ á fún ṣúkùdì àwọn Ìgbò á fún ṣúkùdì àwa Yorùbá á fún ṣípọ̀tì ẹlẹ́nu ṣípọ̀tì bí ọ̀nà fìdítì ẹ jẹ́ káwa fún lórúkọ Yorùbá ẹlẹ́nu ṣípọ̀tì bí ọ̀nà fìdítì àwọn Ìgbò á fún ní mosquito àwọn Ìgbò á fún ọdún ti ṣí dàmúlẹ̀ àwọn wèrè tún ti ń overflow sí bí o wọ́n ti ṣí dàmúlẹ̀ àwọn wèrè tí ń overflow sí bí o àwọn Ìgbò á fún ní ṣúkùdì mi ò wá mọ orúkọ táwọn Haúsá máa fún un èmi ò mọ orúkọ táwọn àbí ọ̀nà Ṣàngó ọlẹ́nu ṣípọ̀tì bí ọ̀nà Ṣàngó mo orúkọ táwọn Haúsá máa fún un ẹnugun I will clap for you that sister Shabi Adedasi ẹnugun let me clap for you. ẹnugun tẹ́ẹ̀ni ṣẹnugun lóòótọ́ ẹnugun lè pẹ́ ẹnugun kẹ́ ẹ má ṣẹnugun àfi kẹ́ ẹ ṣẹnugun ẹnu ìṣó má lè bọ́ ẹnugun yẹn ẹnugun. I'm not a toxic person. You're saying I'm turning to a toxic person. I'm not a toxic person. I'm just blunt and I'm saying it as it is. Just go and pray to heal. Ẹnu ẹlẹ́wà yẹn èèyàn mélòó ló wà ní káàpù yín tó ti divert kúrò lọ́dọ̀ yín. Mommy, do you know you beat me last night? Even Sam Jojo. I say you guys should go to bed. Really? MFM náà dọ̀yìn náà lẹ́mfm wà. Nǹkan tẹ́ ẹ ṣe fún King White náà lẹ ṣe fún MFM tẹ́ fi lose MFM. Nǹkan tẹ́ ẹ ṣe fún King White náà lẹ ṣe fún MFM. Was it not last week? Okay, Karimot is toxic. MFM telling Karimot is feeding King White. No, Karimot kọ́ ló ń feed King White. Liars don't last. Dogon baki. Hey, àwọn Haúsá ti sọ̀rọ̀ wọn ní dogon baki làwọn fún. Okay, àgbà yẹn náà wọlé. Let me clap for you. Dogon baki làwọn fún. Làwọn fún ẹ̀mí fake nurse. Mo ṣáà jẹ́ nurse tó tún fake. Kí lẹ́yìn jẹ́? Mo ṣáà lọ kàwé. Mo di fake nurse. Kí lẹ́yìn jẹ́? Kí lẹ́yìn ní tẹ́ fẹ́ offer? Ilẹ̀ yìí ní tẹ́fẹ́ ọ́fà ẹ sọ pé liars ló ń bọ́ King White kánà tí ẹ̀ ra King White sọ̀wọ́ àbí. MFM, those of you that know MFM, what is it? She's gonna get in trouble. Those of you that know MFM very well, Dandogo. Those of you that know MFM very well, can you manipulate MFM? Is MFM easily manipulated? No. The same thing you did to me, you did to Mohbad,
you did to MFM is the same thing you are doing to King White until the man said enough is enough. Until when he said enough is enough. Until when he said he is done with justice for Mohbad. Ẹni nǹkan lọ́wọ́ mọ́ ló ṣorí wọ Godfrey yìí. Godfrey ìṣẹ́jú kan ló kù tó máa tó tẹ́. Godfrey ìṣẹ́jú kan ló kù ó máa tó tẹ́. Ìṣẹ́jú kan ló kù ó máa tó lọ sógun pa. Ìṣẹ́jú kan ló kù. Ìṣẹ́jú kan jẹ́ ti ẹ̀já sógun pa. Olóògbé ṣán. Ṣé MFM náà àwa là ń bọ́ MFM ẹ drag MFM títí ẹni pọ́kọ MFM ṣe yahoo yahoo kò sí nǹkan tẹ́ ẹ sọ tán ẹni àgbà píkà òun lọ kọ MFM ẹjọ́ kí ni King White náà tún ṣe alábòsí ni King White. King White ò sòótọ́ ọ̀rọ̀. King White ò pe Karimot sọ́dà. King White ò like you are even ordering him, you are telling him what to do. You guys are ordering him. Ó yẹ kí King White kí ló dé tẹ̀ ṣì ń bá Karimot sọ̀rọ̀. Olúwatósìn somebody else, someone, another family olórí ẹbí o. Irú Olúwatósìn yẹn sí àwọn kan á máa pè lẹ́gbọ̀n wọn, àwọn kan á máa pè lọ́kọ wọn, àwọn kan á máa pè ń dádì wọn, àwọn kan á máa pè Olúwatósìn lólórí ẹbí wọn. Tẹ́mi gbogbo wọn ló máa ń yẹ̀yẹ́ ẹ̀bẹ̀ yẹn o. Wọ́n bá ti yẹ̀yẹ́ ẹ̀tàn á tún ṣe nọ́mà. King White ẹ̀kọ́ ti kọ́ọ̀lù yẹn. King White ẹ̀ ṣe jẹ́ ká sọ̀rọ̀ yìí lẹ́yìn. King White ẹ̀kọ́ ti kọ́ọ̀lù yẹn. Kí ló dé tẹ́ ní kọ́kọ́ ti kọ́ọ̀lù nígbà tẹ́yìn mọ̀ pé ṣe nǹkan tí ó dáa? Why are you asking King White to cut Mama Mohbad's call? Why are you asking him to cut him off? Àtọ̀túnba. Ọ̀túnba olórí pẹ́tẹ́kí bí apẹ egbò. Ẹ mọ̀ pé apẹ kan náà ló fi ń ṣe egbò. The same apẹ yẹn náà ló máa fi ń ṣe kíní dúdú kan báyìí tá máa mú pító. Ọ̀túnba ọ̀dọ̀ Tẹ́mi mò ń sọ yìí o. Ọ̀túnba olórí pẹ́tẹ́kí bí apẹ egbò. Ó yẹ kọ́kọ́ ti kọ́ yẹn ni ẹ̀bí ìgbà pító. Ó yẹ kọ́kọ́ ti kọ́ọ̀lù yẹn ni wọ́n bá ti kọ́ọ̀lù yẹn. Nù ẹ̀yin èèyàn mi ní ẹni ẹ ṣe kódà gan ẹ tún kọ mọ́ mi o wá pẹ́ láyé. Mọ́mí wá jẹun ọmọ ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ akànlápá kò sẹ́nu tó rà. Àní script kẹ́kọ̀ọ́ fún màmá sẹ́ script tí yín ní ilé màmá dẹ̀ lo script ilé ìfẹ́ yìí. Script kẹ́kọ̀ọ́ fún màmá ó ti expire. Script yín ó ti expire. Script tẹ́ rò pé màmá máa kọ síta òun kọ́ ni màmá kọ. Script yẹn kọ́ ni màmá kọ. Torí pé enough is enough. Don't you know there is limit to everything? Ìgbà tẹ́ tí èmi títí ń sì tẹ́ tì mí síta ṣẹ́rí mi ti mọ̀, ṣẹ́rí mi á ń dùn mọ́, ẹ̀rí mi á ń dùn mọ́. Ẹ tí màmá títí ẹ tí màmá síta ẹ. King ló ní sùúrù jù, sùúrù tún King ní Ọ̀túnba ò lè ní, Tósìn ò lè ní, Pythagoras olórí burúkú ìwọ pé Pythagoras
ló mú Papariano scientist àti wọ Pythagoras kẹjọ wá yunifásitì kan lọ kẹlọ máa ṣe lecturing bẹ́ẹ̀ ó wá ń Pythagoras lórí TikTok. Ó yẹ kí wà àti Papariano kẹ múra yẹn òun scientist ìwọ Pythagoras ìwọ gùdù ó máa bó ṣe mọ Pythagoras yẹn ó máa gùdù nínú physics nìyẹn ṣe síbẹ̀ as lecturer kẹ lọ máa kọ́ àwọn ọmọ tó wà ń bẹ̀. Pythagoras theorem ẹ ó ń waste lórí TikTok pẹ̀lú analysis ìsọnù. And use it in the lab. It's just wasted effort here on the TikTok if you are that good. Go to the physics lab. Kó máa lọ lórí gravity, kó máa lọ lórí pen. Lọ máa lò wọ́n nínú physics lab, not on TikTok. Èyàn lórí burúkú àgbà burúkú yìí òṣèbọn náà gbà òkè ń wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ni. Yeah, they are empty scientists. Àgbà òkè ń wà kórí ọmọ tuntun wọ́. Wo bí King White ṣe ń ṣe yín àgbà òfò ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé ẹpọ̀n yín ti súnkì ní rònú mọ́ ẹpọ̀n tẹ́ fi ń ronú ó ti súnkì ó ti wọlú bí ó dẹ̀ súnkì kí ló ń pe kíní iná kí ló tí mo gbàgbé náà rán mi létí ẹpọ̀n wọn máa ń tóbi yìí. How come I forgot? BPH na like a benign protest tí kíní kan ipa kọ́ mo fẹ́ rántí medical term ẹ̀ ni ẹ̀wọ̀n ti sòpá ní Yorùbá but it has a medical term BP. I'm coming, hold on, I know the medical term me get a moment. That is the medical terminology tamanpe. That's the medical term. Kito. Ipa. Eti supa. Inú ìpa yẹn, inú ẹpọ̀n yín Tósìn, Pythagoras, Ọ̀túnba, gbogbo yín, pause and ponder. Olóhùn bohun ọ̀sán yìí babaláwo tó ń dífá èké pause and ponder. Ìwọ lọ̀sán yìí ìwọ ni babaláwo wọn ìyá máa sọ̀rọ̀ bí ọ̀sán yìí kò wá ẹpọ̀n yìí ò wá ṣiṣẹ́ mọ́ torí ẹ ti sùpá ẹ ti ní BPH. Yeah, BPH, ẹ ti ní BPH, ẹ ti sùpá. You all came against this guy just because your way is not his way. Kí ló dé kù? Yeah, BPH, kí ló kù lẹ́sìn ilẹ̀ rí ọmọ lọ́lẹ̀. Wunmi CEO Ashana Group, kí ló kù lẹ̀ ilẹ̀ rí ọmọ lọ́lẹ̀. Sórí ìjọ tí n bá gbọ́ pé o bẹ King White tí n bá gbọ́ pé o pe King White o bẹ King White máa tún bọ́ta fún ẹ mo mọ̀ kó máa make move o tó o bá lè kọ́ sórí wọ́ọ̀lù ẹ pé they should not drag King White tó o bá lọ pe King White lórí fóònù tí n bá gbọ́ pẹ́rẹ́ a tún bọ́ta fún ẹ. Torí ìtalẹ̀ ti drag ẹ̀ ìta náà ló ti máa ṣe adjustment
wọ́n bá tiẹ̀ máa wá gbọ́ nínú ilé ìtàǹbì ló ti máa ṣàjọsment kámbọ̀sì kọ̀bọ̀sí awo ti lọ nìyẹn awo ń relé awo ti relé awo ti lọ nìyẹn he is done with you guys he is done with you guys ìyàwó King White lèmi máa bá sọ̀rọ̀ lẹ́nìí I will get her number tí n bá fẹ́ lọ kí n bọ̀ sí kí n get number màá sọ fún yín pé mo ti get number wọn má dẹ̀ bá wọn sọ̀rọ̀ á ṣe tọ́ta yín pa gbogbo nǹkan tẹ́ ń bò tẹ́lẹ̀ á wá tú sí mi lọ́wọ́ èmi ò dẹ̀ nídìí láti mọ anything because antenna mi my antenna no dey fail antenna mi ò fail mi rí ó máa ń gbé mi débẹ̀ gan ni àfi nǹkan tí n bá fẹ́ overlook tí mi fẹ́ sọ gbogbo bí ìyàwó wọn ṣe kẹ́rù wálé fún ẹ gbogbo ẹ ní mo mọ̀ mo kàn dákẹ́ mi sọ̀rọ̀ ni user ni ẹ bring it bring it àwọn document mi ló wà bẹ́ẹ̀ ẹ bá go ẹ ṣé ọkọ mi ẹ ṣé. No, you found it. Thank you for finding it for me. Gbogbo ẹni tó ń send kan sí ẹ pátápátá gbogbo wọn ni mo mọ̀ ìjọ tó bá ti betray any one of them màá drag ẹ because èèyàn kì í jẹ epo kó jata ẹni kó tún fẹnu yẹn kó fi drag yẹn ìwọ lórí láyà kò ń block King White. I'm happy. I'm always happy. Thank you for asking though. Thank you for patronizing me. One patronize me. Of course I'm your best buddy. One patronize me. That's my best body. That is your best body too. And that's my best body. Almost similar in you. And you just said I'm your best buddy, so you is my best buddy. You are both my best buddy. Go to bed. Yeah, go back to bed. Thank you. We are your best buddy. They are trying to patronize me. So that is all. Honestly, I'm not surprised. I'm not surprised you guys drag King White. I'm not surprised. Honestly. Ta ló tún kúkú ẹ? Ta ló kúkú ẹ bí ó ṣàwọn olórí burúkú ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ẹlẹ́jọ́ òfò. Analysis ìsọnù lórí TikTok from January to December. Rí kókó. Analysis òfò yìí náà lẹ ṣe. Ó máa pọ́dún kan ẹ̀ tí rí kókó àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn tó máa wá dúró tì gbogbo àwọn tó máa ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ń lé wọn sọnù ẹnu ẹlẹ́wà yìí o Achana group ẹnu ẹlẹ́wà yìí o Olùlẹ̀ nation ẹnu ẹlẹ́wà yìí o àtòyìn tí ìpàkọ́ ìdóló wù wọ́n ọmọ wù mí òṣìlẹ̀ ń ṣe ẹlẹ́yà lẹ́ máa bá bọ̀ bẹ̀ o òṣìlẹ̀ ń ṣe ìrìn àjò tẹ́ ẹ̀ ń rìn yìí ẹlẹ́yà lẹ́ máa bá bọ̀ bẹ̀ o òṣìlẹ̀ ń ṣe Olùlẹ̀ nation òṣìlẹ̀ ń ṣe ẹlẹ́yà lẹ́ máa bá bọ̀. Thank you for the gift. Olùlẹ̀ nation òṣìlẹ̀ ń ṣe ẹlẹ́yà lẹ́ máa bá bọ̀ bẹ̀ o òṣìlẹ̀ ń ṣe Wùwọ́n CEO of Achana group òṣì ló ń ṣe ẹlẹ́yà ló máa bá bọ̀ bẹ̀ o òṣì ló ń ṣe ẹlẹ́yà ló máa bá bọ̀ bẹ̀ o òṣì ló ń ṣe ẹlẹ́yà ló máa bá bọ̀ bẹ̀ o òṣì ló ń ṣe òòrẹ́ ni bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ gbogbo ẹni tó bá bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ lọ́tà ẹ̀. The nurse ran away with her family. Can someone help us to relocate them? Olórí burúkú ṣé relocating team wà bí ni àbá àrùn ní relocating firm bí kò ṣì dànù jọ. Òṣì ló ń ṣe ẹlẹ́yà ló máa bá bọ̀ àánú ẹ̀ ló ṣe mí Achana group CEO àánú ẹ̀ ló ṣe mí o ló jẹ́ kí n bá ẹ̀ dámọ̀ràn pé kó o bíbèjì kó o tó bóra. Wunmi CEO of Olùlẹ̀ nation àánú ẹ̀ ló ṣe mí
àánú ẹ ló ṣe mí o ló jẹ́ kí n bá ẹ dámọ̀ràn pé kó o bíbejì kó o tó bóra ṣòro ọmọkùnrin tọ́lé dànù lẹ́yìn ẹ̀yìn ó máa ṣì ń lọ inquest ó máa ṣì ń lọ sí kóòtù gangan trial ó máa ṣì ń lọ gbogbo yẹn wàá wá bojú ẹ̀yìn wàá wá máa nídìí èèyàn bíi King White ó wà ní rí mọ́ ó di gbére kẹ́ ẹ tó tún rẹ́yẹ bí ọ̀kín nínú igbó wàá bojú ẹ̀yìn. Someone is singing along with me there. Who is that? Abo Mosha. Ṣolórí burúkú ìjọ wo ni wọ́n rí King White tó lọ sí quest tó ṣe báyìí. Èmi Ọ̀túnba nìyẹn o. Ẹ ṣàwọn wèrè ń gàzọ. Wèrè ń gàzọ lórí òkìrìkà tó kó sí. Èmi Ọ̀túnba nìyẹn. Ẹ jẹ́ ṣe bí wèrè ṣe ṣe. Bọ̀ lórí burúkú. I love you too. I love you too. Go to bed. I love you. I love you. Go to bed. Ẹ jẹ́ fìlà ọkọ mi ni mo yá o. Go back to bed. I love you too. Fìlà ọkọ mi ni mo yá ṣe yẹn. Why are you using this heart? Because I want to borrow it. No, it's for my daddy. I know it's for your daddy. Don't cast me. I've already cast myself. Go back. No, go back. I just want to borrow it and put it back. Okay. Go put it back in my daddy's room. I'll put it in your daddy's room when I finish. Let me borrow it. So. So, ẹ̀yin tẹ́ bá ti rí fídíò tí mo ń sọ yẹn wèrè wà lọ corona ẹ ṣáà ti mọ̀ Ọ̀túnba ló ń sọ̀rọ̀ o Ọ̀túnba owó pé tú ó dùn mí pé kìíní ń disturb ẹ ṣáà ti rí Ọ̀túnba ló ń sọ̀rọ̀ Ọ̀túnba owó pé tú corona la wà yìí o inquest la wà o ẹ ṣáà ti rí bó ṣe ń lọ Ọ̀túnba nìyẹn o àwọn pétú rèé o kìnìkan ẹ ṣáà ti rí àwa ti rèé o àwa ò sá o àwa gbégẹ̀ sí o àwa gbáyà sí o àwa ṣẹ́yìn bí àyà o àwa ṣẹ́yìn lórí burúkú yàrá ìyá ẹ̀ ló ń ṣẹ̀sìn. Wọ́n jàjà rán Ọ̀túnba lọ sí inquest nìyẹn o ló lọ ń gàzọ. Ló lọ ń fira ẹ̀wọ̀n lórí TikTok. Wọ́n jàjà rán lọ sí inquest ni fìlà yìí dẹ̀ fàyàn fìlà ọkọ mi ṣé kí n tọ́jú ẹ̀ àbí kẹ́ máa cast mi mo dẹ̀ like ẹ̀ ṣá should I take it from him should I take it from my husband I like it. I should take it. N bá lò jáde pẹ́rẹ́ bó ṣe wà yẹn gbogbo àwọn tó wà níbi ta lọ lọ́mọ àmọ̀ kí dádì ẹ̀ ló ní fìlà gbogbo wọn lọ́mọ àmọ̀ kí dádì ẹ̀ ló ní fìlà yẹn. So I should buy him another one. It's expensive or it's Gucci hat. Me, I don't have that money. Let's take his hat. I can only borrow. I will borrow it. Sure. I will borrow it. But n bá wọ̀ níbi tàbí kẹwàá ìtókù ònú lé ló ti máa sọ pé why you wearing my daddy's hat kò ní jẹ́ kí n gbọ́ràn tá a máa fi débi tá a lọ. Wọ́n jàjà rún ẹ lọ inquest lásán ó lọ ń gàzọ ó lọ ń sọ pé Ọ̀túnba nìyẹn ayọ̀ ló ń kan fújì Déwálé Ọ̀túnba wọn rè ayọ̀ ló ń ṣe TikTok Awópétú Ọ̀túnba wọn rè Ọ̀túnba àwọn ọba ọ̀rọ̀ TikTok òun làwó pétú
kẹ́ wá fi wé Queen White tó ti lọ so many times tó máa tún dé tó máa wá fún yín ní àbọ̀ bó ṣe lọ bó ṣe bọ̀. Priceless Queen, ṣé mo pè ẹ́ wá síbí? Onígèlè sọnù aláyà ẹ̀rìmọ̀ mo pè ẹ́ wá síbí. Shady K drama all the time. Ẹjọ́ ṣọ́tún ti ṣí dààmú ni tó bá ti ṣí dààmú lógún pa lọ́ máa ń overflow síbí. Wọ́n ti ṣí dààmú lọ ṣe ń overflow yẹn lọ́ bá ti wọ́n tó tún ti wọlé wọ́n ti ṣí dààmú lọ́hùn nìyẹn. Wọ́n ti ṣí dààmú lọ ṣe ń overflow síbí. So nǹkan tẹ́mi mọ̀ ni pé téèyàn bá ṣe èèyàn lóore èèyàn máa ń more ni. Ọmọ Wùnmí máa fojú olóore gúngi. Oore pé aṣiwèrè gbàgbé. Ọmọ Wùnmí yéé fi ojú olóore yéé fi gúngi. Torí pé òjò a máa pani wọnú ilé kan lẹ́ẹ̀mejì ní àìmọye ọ̀nà. Òjò tó ń wò yẹn Wùnmí mò ń bá ẹ sọ̀rọ̀ from the side of pain. Yéé fi ojú olóore gúngi mọ́, yéé lu àwọn èèyàn kó máa dọ́ǹpù wọn bíi pé wọ́n jẹ́ kankan sí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá. Òjò tó ń wò yẹn a máa pààyàn wọnú nìkan ní láìmọye ọ̀nà nígbà ìgbà tó o bá ṣe wá treat onílé tó gbà ẹ́ nígbà òjò tó gbà ẹ́ nígbà ẹ̀rùn ló máa determine bóyá ó máa ṣílẹ̀kùn fún ẹ nígbà tó jò mí bá tún dé. Lóòótọ́ Yorùbá tó sọ pé òjò máa ń pààyàn wọnú ilé kan lẹ́ẹ̀mejì náà ló tún sọ pé téèyàn kan bá ká ẹ ní ẹ̀ ẹlòmíà tẹ́rọ̀gì. Gbogbo àwọn ta ló dẹ̀ tún kù tó fẹ́ tẹ́rọ̀gì fún ẹ báyìí. Oh, you asked me that question. I don't know her that much. I don't need to know or kí má mọ̀ yín rárá kí n wà lórí show kí n ti máa monitor show yẹn kí n rí pé wọ́n fẹ́ yàn yín jẹ èèyàn tèmi jẹ́ tí n bá ṣe nursing gan tí n bá lọ ṣe law Ọlọ́run máa ẹ̀kọ́ ti ṣọ̀tá mi léṣe. Babe, welcome. Dá fìlà ọmọ ẹni kí n má dé fìlà. Kò tí ẹ gbá lọ́wọ́ mi. Ọlọ́run ló lè ti sọ fún ọ lórí live pé bàbá ẹ̀ ló ní fìlà. Ó ṣe wá pariwo yẹn pé it's for my daddy. Tó bá yẹ pé mi ṣe nursing tó jẹ́ law ni mo rí. Mi rò pé mo lè practice law ní Nàìjíríà. Abroad tí mo ti lè practice law ni because I will say it as it is. I can even defend my client with my own resources. Let me have some. With my own resources, I will defend my client. Ibá mọ̀ pé nǹkan ni client mi ń ṣe ló ń sọ. Thank you. Bẹ́ẹ̀ bù fún un. N bá rí pé òótọ́ ni client mi dúró lé. I will defend my client with my own resources. Tí ò bá lówó kéèsì lọ́wọ́. A máa ṣe kéèsì yẹn lọ. No, I'm fine. You want to call me or Jenny? Màá máa ṣe kéèsì yẹn lọ. Màá ní kí client mi kó sanwó later after the case. Tó bá yẹ pé law ni mo lọ read. Madam tó béèrè question yẹn ni mo ẹ béèrè question yẹn lọ́nbọ̀ mi ìrántí bọ̀ tó bá yẹ pé ẹ bí mi lóòótọ́ ẹ wá wò gbà tí mo ṣe ń fún yín láńsàǹsì. Kò dìgbà tí n bá mọ̀yàn kí n tó defend èèyàn. And that is the beauty of this country tá ń gbé. You don't have to know the person. If you see something, you say something. Àbí mo parọ́ ẹ̀yin Americans tẹ́ wá mi.
If you say something, you say something.